A kú àsìkò yìí o, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣọjọ́ Ajé, ọjọ́ keje oṣù keje ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Ẹ tó gbẹ́kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn. Tá a bá padà dé, ìròyìn ó mọ tẹ̀sọ́wọ́ wájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ tó ń ti àwọn òwe àgbàlagbà wípé àṣẹ lọ́ba pa ọba kì í dábàá o. Àṣẹ ọ̀hún tí ààrẹ Bọ́lá Tinubu pa àwọn ológun ilẹ̀ yìí ni wípé gbogbo ogun Boko Haram, ogun agbésùmọ̀mí, àwọn alọ́kólóhùn kígbe, àwọn ajínigbé pẹ̀lú ogun tó bá ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ó gbọ́dọ̀ di àfìsẹ́yìn tí egun aláré fi ṣọ o. Àwọn ológun ilẹ̀ yìí gbọ́dọ̀ rí dájú wípé wọ́n yanjú gbogbo rẹ̀ pátápátá kí orílẹ̀-èdè Nàìjíríà bọ́ kúrò lọ́wọ́ agbésùmọ̀mí èyí tí ò jẹ́ kí omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà kó tòrò minimini. Bọ́lá Tinubu tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan tó jẹ́ ti àyájọ́ àwọn ológun nílẹ̀ yìí èyí tó wáyé ní ìpínlẹ̀ Kaduna lópin ọ̀sẹ̀ tó kọjá níbi ọ̀rọ̀ ìkíni àti ìdúpẹ́ ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu lórí akitiyan àwọn ológun. Bẹ́ẹ̀ náà ló pa lówe o wípé bí náà bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kan o. Bẹ́ẹ̀ sì ni a kì í kí aláṣekùkú iṣẹ́, aláṣeyọrí là ń gbóríyìn fún. Ó rọ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn ológun ikọ̀ ilẹ̀ òfurufú tó ti ojú omi láti rí dájú pé àwọn agbésùmọ̀mí, àwọn tí wọ́n dìhà ogun mọ́ra tó ń ti àwọn tí wọ́n ń ju àdó olóró lọ́nà ìbófinmu, àwọn tí ń jìyàn gbé àti gbogbo ìwà ọ̀daràn ó gbọ́dọ̀ di ìgbàgbé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, gẹ́gẹ́ bí Bọ́lá Tinubu bó ti sọ̀rọ̀ náà níbi ètò ọ̀hún èyí tó wáyé o ní ìpínlẹ̀ Kaduna. Èyí tẹ́ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí i lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀, Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ló fi léde ní gẹ́rẹ́ lẹ́yìn ìpàdé àti ayẹyẹ náà èyí tó wáyé o ní ìlú Kaduna. Ọ̀kan nínú àwọn tó jíde dupò ààrẹ lọ́dún 2023, eyín Ọ̀gbẹ́ni Peter Obi tó jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party, òun mà ń ló ti sọ̀rọ̀ bóde lówùúrọ̀ òní ti ṣọjọ́ Ajé Monday wípé lótìtọ́ àti lódodo ló jẹ́ wípé àwọn olóṣèlú tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú ló kórajọpọ̀ tí wọ́n fi òrùlé ilé kan ṣo tí wọ́n fi ṣe ibùgbé o tó ń ti ẹgbẹ́ òṣèlú tuntun èyí tí wọ́n lu kóró rẹ̀ sétí gbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, èyún African Democratic Congress ADC, èyí tí Peter Obi sọ wípé wọ́n fẹ́ lo àǹfààní ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti lè rí dájú wípé nínú ètò ìbò gbogbogbò ọdún 2027 wọ́n fi ìbò gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò tó ń ti ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2027. Ṣùgbọ́n Peter Obi ní òun ní tòun, òun náà sì máa jáde láti dupò ààrẹ lọ́dún 2027. Oníròyìn kan tó ti ń jà ńlẹ̀ bí ejò apá ìpátán wípé òun yóò jẹ́ igbákejì fún ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí tóun náà díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP, Alhaji Atiku Abubakar, wípé òun lòun yóò ṣe igbákejì fún láti sáré ìdíje náà lọ́dún 2027. Peter Obi ní irọ́ tó jìnnà sí òótọ́ ni òun ò bá ẹnikẹ́ni sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ní bí Atiku ó bá díje dupò ààrẹ kó jáde lọ́tọ̀, òun náà torí wípé òun náà fẹ́ jáde dupò ààrẹ lọ́dún 2027. Ó ní nípa ìdí èyí òun ò lè ṣe igbákejì fún ènìyàn kankan. Bẹ́ẹ̀ náà ni Peter Obi tún tẹnumọ́ wípé tọkàntara o lòun sì fi wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tí àwọn ti kúrò dá ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀. Ó ní ẹgbẹ́ òṣèlú ADC àwọn kójọpọ̀ látọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú èyí tó ń lọ bí 4 sí 5 ní láti fi lè yọ ààrẹ Tinubu kúrò lórí ipò. Ó ní ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n ṣe nínú ilé òun àtijọ́ tí ṣe ẹgbẹ́ òṣèlú Labour Party lòun sì wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú náà tọkàntara. Ẹ̀tọ́ òun àti ojúṣe òun gbọ́dọ̀ máa ṣe o sínú ẹgbẹ́ òṣèlú Labour Party bó tilẹ̀ jẹ́ wípé ADC ní ọ̀nà tóun yóò gbà
láti jáde dupò ààrẹ lọ́dún 2027 gẹ́gẹ́ bí Peter Obi bó ti sọ nínú ìròyìn kan tó fi léde eyín lópin ọ̀sẹ̀ èyí tó kọjá o. Alákòóso fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike Owómàn ló ti sọ wípé ipò òkú ní orílẹ̀-èdè Nàìjíríà wà ní ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu yóò tẹ́wọ́ gba idà ìṣàkóso ìtukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 ní ìgbà tí wọ́n búra fún gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Nyesom Wike tó ní orílẹ̀-èdè Nàìjíríà ti kú fínfín yányán o, kò sí ẹ̀mí kankan lẹ́nu rẹ̀ bí tí ń kó kéré mọ́. Ó ní Ọlọ́run ń ló lo ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí wòlíì àti mẹ̀sáyà láti wá gbé orílẹ̀-èdè Nàìjíríà dìde níbi tó ṣubú sí o. Nyesom Wike tó sọ ọ̀rọ̀ náà nílùú Àbújá níbi ìsìn ìdúpẹ́ kan èyí tó wáyé o lọ́jọ́ àìkú àná tí ṣe ọjọ́ kẹfà nínú oṣù keje ọdún tá a wà yìí ló ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ì tí ì lè mọ iyì àti ipa tí ààrẹ Bọ́lá Tinubu kò fún ìdàgbàsókè ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbà tí Tinubu bá parí sáà àkọ́kọ́ àti kejì ni wọn yóò tó mọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ni áńgẹ́lì tí Ọlọ́run rán o láti wá yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn. Nyesom Wike nípa ìdí èyí adìyẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ààrẹ ó ń làágùn ni ìyẹ́ tí ń bẹ lára rẹ̀ ni ò já mọ̀ o. Ó ní kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa fi ọ̀rọ̀ àdúrà máa ti ètò ìṣèjọba Bọ́lá Tinubu lẹ́yìn, bákan náà kí wọ́n fọwọ́sowọ́pọ̀ fún ètò ìṣèjọba rẹ̀ kó lè ṣe àṣeyọrí lórí ipò ọ̀hún, torí wípé iṣẹ́ ńlá ni ààrẹ Bọ́lá Tinubu ló ti ṣe láàrin ọdún méjì sẹ́yìn láti dá ògo Síónì orílẹ̀-èdè Nàìjíríà tó ti fẹ́ lọ bí ìyẹ́ ẹyẹ kó dá padà wá tóun ti ìbùkún àti ọ̀nà àbáyọ. Àwáyé má lọ́kàn ò sí bó ti hùn ká pẹ́ láyé tó ayé lọ́jà ọ̀run nílé o. Ẹni tó jẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́yìn Owómàn ló ti darapọ̀ mọ́ àwọn baba ńlá àwọn alálẹ̀ lówùúrọ̀ kùtùkùtù òní ti ṣe ọjọ́ ajé Monday ọjọ́ keje oṣù keje ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde o láti ilẹ̀ Ìbàdàn lẹ́nu ẹni tó jẹ́ oníròyìn àti ẹni tó ń ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí àbáṣiṣẹ́pọ̀ sí ọba ọ̀hún tó dolóògbé lórí ọ̀rọ̀ ìròyìn tó fi ọ̀rọ̀ náà léde wípé ọba Owólabí Ọlákùlẹ́yìn Olúbàdàn tìlú Ìbàdàn òun ló ti darapọ̀ mọ́ àwọn baba ńlá wọn o lẹ́ni 90 ọdún 90 years. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde o kábíyèsí èyí tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ yìí òun ló tẹrí gbadé ọ̀hún nínú oṣù keje ọdún 2024 léyìí tó sì jẹ́ wípé oṣù keje ọjọ́ karùn-ún oṣù keje ńlá àyájọ́ ìbí rẹ̀ ètò wọn ti bẹ̀rẹ̀ ayẹyẹ ọ̀hún níbi tí ayẹyẹ ọjọ́ ìbí olóògbé náà tó sì ń tẹ̀síwájú títí di àná mọ́ èní o, ṣùgbọ́n tó jẹ́ wípé rírò ní tènìyàn ṣíṣe báyìí ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Kábíyèsí ọ̀hún eléyìí tó tẹrí gba apẹ̀rẹ̀ ikú náà lówùúrọ̀ òní tí wọ́n kéde rẹ̀ wípé ó ti jẹ́ Ọlọ́run ọba nípè. Gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n ṣe lálàyé ọba Owólabí Ọlákùlẹ́yìn òun ló lo ọdún kan lórí àpèrè àwọn baba ńlá wọn o gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn èyí tó jẹ ní oṣù keje 2024 tó sì darapọ̀ mọ́ àwọn alálẹ̀ tó dágbére fún ayé o ní ọjọ́ keje oṣù keje èyí tó túbọ̀ sínú ọjọ́ àti oṣù ọjọ́ ìbí rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn bó ti fi léde báyìí ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nílùú Ìbàdàn eyín tó jẹ́ ọ̀tún Olúbàdàn eyín ọba Adéwọ̀lú Rashidi Ládọjà òun ni ó máa gorí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn báyìí, èyí tó sì jẹ́ wípé pẹ̀lú lásìkò tí ìròyìn fi ń kóra jọ ọba Adéwọ̀lú Rashidi Ládọjà òun ni wọ́n sọ wípé ó ń bẹ nílùú òyìnbó fún ètò kan èyí tó ṣe pàtàkì tó lọ fún síwájú kó tó di wípé ikú ọmọ ọba Owólabí Ọlákùlẹ́yìn lọ. Báyìí ni àwọn olólùfẹ́ ọmọ ilẹ̀ Ìbàdàn ni wọ́n retí ọba Adéwọ̀lú Rashidi Ládọjà kó darí padà bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà sí ìlú Ìbàdàn láti wá máa tẹ̀síwájú o gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun èyí tí wọ́n ti ń gbáradì rẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúmọ̀ òṣèré sinimá àgbéléwò
ti elédè òyìnbó eyín arábìnrin ni Ruth Kadri òun mà ló ti sọ̀rọ̀ kan bóde látàrí àwọn ìròyìn tí àwọn olólùfẹ́ rẹ̀ sọ wípé Ruth Kadri ó fi ọkọ rẹ̀ ó fi pamọ́ kò fi wọ́n sí ẹnikẹ́ni. Báyìí lárábìnrin náà ti wá sọ̀rọ̀ ó ní lákọ̀ọ́kọ́ òun dúpẹ́ ò lọ́wọ́ Ọlọ́run wípé ọkọ òun ẹni tó dáa ni tó sì jẹ́ ẹni tó gbajúmọ̀ tó tún rẹwà tó dùn ún wò láàrin àwọn ọkùnrin o. Gẹ́gẹ́ bó ti wá tẹ̀síwájú ó ní ọkọ òun tó jẹ́ Ezerika ó ní gbogbo ìgbà làwọn jọ máa ń lọ sí ibi ayẹyẹ àpèjẹ bákan náà ni wọ́n jọ máa ń wà ní àwọn òde eléyìí tó jẹ́ òde àwọn amúlùúdùn ó lẹ́ni tó bá mọ òun dáadáa yóò mọ ọkọ òun àti wípé gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ àtòun àtọkọ tòun ti àwọn ọmọ méjì tí Ọlọ́run yọ̀ǹda fún wọn ni wọ́n jọ máa ń lọ sí ilé ìjọsìn láti lọ rèé jọ́sìn fún Ọlọ́run ní gbogbo ọjọ́ àìkú ó lẹ́ni tó bá súnmọ́ òun tó sì máa ń pàdé lóde ayẹyẹ yóò mọ ọkọ òun ó ní ṣùgbọ́n kóun wá fi ọkọ òun máa tàfàlà lórí ìkànnì ayélujára èyí tí àwọn èèyàn yóò bẹ̀rẹ̀ sí ní máa sọ ọ̀rọ̀ kùnbákùngbé sí òun tàbí láti máa lo àǹfààní náà fún ohun tí ò dáa ó léyìn gan lòun ò fẹ́ ó ní ṣùgbọ́n ẹni bá ń fẹ́ dáadáa tó sì fẹ́ mọ ọkọ òun ó ní bí onítọ̀hún bá jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n jọ ń jọ́sìn lé ìjọsìn yóò mọ ọkọ òun tàbí ẹni tó bá súnmọ́ òun dáadáa tí wọ́n jọ máa ń pàdé níbi àwọn ayẹyẹ yóò mọ ọkọ òun gẹ́gẹ́ bí Ruth Kadri bó ti fi ọ̀rọ̀ náà léde àti èsì ọ̀rọ̀ padà fún àwọn tó ń béèrè wípé ó ń fi ọkọ pamọ́ ni. tó ẹyẹ èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní ìpàdé tún di ojúmọ́ ọ̀la nígbà tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò èmi síwájú ìgbà náà ìdààmú àti wàhálà ò ní jẹ́ tiwa o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.